àwa rò bí àwọn èèyàn fẹ́ justice for Mohbad ṣùgbọ́n irọ́ ni mo rí pa wọ́n fi make owó justice for pocket wọn ni wọ́n ń ṣe wọn kò sí òtítọ́ kankan dáàdi wa náà ló fà àwọn náà fún wọn chance jòsí ló fa gbogbo ẹ̀ láti ilẹ̀ Mr. Jòsí Alọ́ba ló fà òun ló fa gbogbo ọ̀rọ̀ yìí láti ó fìyà jẹ gbogbo ọmọ àwọn ọmọ ẹ̀ àtìyàwó ó ti gbà pé mi ni first wife rẹ̀ ó ti gbà pé èmi ni ìpìlẹ̀ òun ó wá fẹ́ bà ìpìlẹ̀ ara ẹ̀ jẹ́ wọ́n jẹ́ sọ pé típìlẹ̀ bá ti bàjẹ́ kí ló olódodo fẹ́ ṣe jòsí ti bà ìpìlẹ̀ jẹ́ kí ni àwa fẹ́ ṣe olódodo èmi ò fẹ́ parọ́ o mi ìdẹ̀ ní parọ́ torí èmi náà lè kú lọ́la ṣùgbọ́n mi fẹ́ kí ọmọ mi kó máa rò pé ìyá òṣì ni mi torí ó wà pẹ̀lú mi bí mo ṣe wà yìí nǹkan tẹ́ni torí ẹ̀wà fún kọ́ọ̀tù ni pé mi ò fẹ́ kán ṣe autopsy kankan fún ọmọ mi. nọ́mbà tí wọ́n ní àwọn ọmọ nǹkan tó ṣe wọ́n ní kò sí ọ̀rọ̀ tó ṣe ṣùgbọ́n mi fẹ́ kán ṣe autopsy kankan bí èyí tó fẹ́ ṣe kàn lọ ṣe jòsí dẹ̀ ti sọ pé òun mọ ikú tó pa ọmọ yẹn kí ló tó ń dààmú mi gẹ́gẹ́ bí ìyá ṣó ti gbà pé mi ní ìpìlẹ̀ òun ni ṣó fẹ́ bọjú alẹ́ ìjẹ ni nítorí pé òun níyàwó tó pọ̀ ó dẹ̀ bímọ tó pọ̀ èmi ò bímọ tó pọ̀ kì í ṣe pé mo hide nǹkan kan nǹkan tó lè fi ṣe autopsy yẹn gangan tó fi ṣe autopsy kọ́ ló fi ṣe DNA náà ó jẹ́ kọ́ ọmọ mi lọ rest jòsí ń fáìn kiri ó ń ṣe bó ṣe wù kiri mi ò lè ṣe bó ṣe wù mí obìnrin ni mí ojoojúmọ́ mi ò lè sunkún bí báyìí ni obìnrin ni mí ojoojúmọ́ ni mo máa ń sunkún ní ọmọ mi wà níbì kan àwọn kan sọ fún mi wípé wọn dá mo fi gíláàsì sójú ni tí mo fi dé bí báyìí ọmọ àti sọ mi mú ìyá ó yẹ kí travel lọ́la tó yẹ kí invest báyìí mo wá ń gbọ́ pọ́n náà máa sọ òkúta mọ́ wù mí àti ìyá mi ẹni tí ò bá jẹ gbé